Inú bẹ́ẹ̀tì la wà yìí àbí gbogbo òkè ògùn pátápátá gbogbo àwọn oníṣẹ́ bí yẹn wọ́n máa gbé wọn kó gbogbo àti bẹ́ẹ̀tì ń bí o àti Ṣakí o àti gbogbo òkè ògùn pátápátá a máa lé àwọn kírímìnà yẹn kúrò pátápátá olóko á lè lóko olódò á lè lódò a ti bẹ̀rẹ̀ nìyẹn kò sí ìlú tá a lè wọ̀ ẹ fọ́ kára ìbalẹ̀ tẹ́tí gbọ́ ẹni fojú sùn fún ọmọ ẹni dààmú lórí àwọn ọmọ ẹ fọ́ kára ìbalẹ̀ ẹ mọ dúpẹ́ lọ́wọ́ ìjọba bàbá Tinubu ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn DSS ẹ dúpẹ́ lọ́wọ́ sójà gbogbo náà lọ ṣiṣẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ àmọ̀tẹ́kùn ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn fìgìláńtẹ́ ẹ rí pé àwọn ọlọ́pàá bá kó lẹ́yìn àwọn ROT láti Àbújá odidi Àbújá náà ti wá pé gbogbo òkè ògùn bí àfọmọ ni DPO gbópẹ̀ òun ní òsinmi kò sùn bẹ́ẹ̀tì la wà yín nísìn DPO bí náà tó wá area commander bẹ́ẹ̀tì commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mọ́nítọ̀ wa gan tó ń tẹ̀lé wa tó bá yẹ kí ẹ bá ti fẹ́ ká mọ sọ ẹni tó ti fún ọmọ eléyìí náà lọ́ máa jópin ní gbogbo òkè òpin lélẹ́yìí máa jẹ́ fún ọ ní gbogbo òkè òkè pátápátá àti bẹ́ẹ̀tì tá a wà yín ní o àti Ṣakí àti gbogbo ẹ̀ kò ní sínú nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ láyé láṣẹ Ọlọ́run òpin náà ni wọ́n wà yẹn lágbára Ọlọ́run ẹ̀sìn ìlú. Olóyè Sunday Igboho káàbọ̀ sí ààfin bàbá wa kábíyèsí onígbẹ́tì of the Ìgbẹ́tì Kingdom lénìí ọjọ́ 21 oṣù kẹfà ìyá 2026 ní orúkọ Ìgbẹ́tì lápapọ̀ àti bàbá kábíyèsí a dúpẹ́ fún olóyè Sunday Igboho wọ́n gbà wípé ohun tó bá kan Ìgbẹ́tì ó kan àwọn tó rọ́mọ bíbí ìlú Ìgbòho ni wọ́n Ìgbẹ́tì Ìgbòho kì í sí kábíyèsí ọmọ Ìgbẹ́tì bàbá mi yọpá tí ní bí báyìí àti Sunday bàbá mi ó sà nígbà tí báwọn bàbá kan wá lóko ọmọ lọ́dọ̀ ilé wọn bí abẹ́ òkúta mo máa ń wà lọ́dọ̀ bàbá bí ọ̀sẹ̀ kan oṣù kan gbà mí ojú máa wà ń bẹ̀ bàbá wa tán gbèsè tán jẹ́ Onígbẹ́tì gbà bẹ́ẹ̀ ni mo máa ń wá dọ̀ wọn dáadáa mo máa ń wà lọ́dọ̀ bàbá tí mo wá gbà kan lára ìlànà tí máa wà láti mọ̀ láyé kẹ́ mo máa wá gbà kan màá bá bàbá ẹ wá ẹgbẹ́ sọ̀kè kíkà lọ èyí tí mo fẹ́ yẹn bàbá ní àgbà abóhùn lọ́wọ́ ní orí lọ́wọ́ fún mi ní àti ọba ọmọdékẹ́ ètò kú òkúṣùà àti wá gbọ́ bàbá kábíyèsí àwa ló gba dé ọ̀dọ̀ bàbá ní agbóhùn kan wọlé nígbà tó tún ẹni kan àwa ní bàbá Onígbẹ́tì gbà yẹn àti bàbá yàbá àjọwà èmi àti bàbá sàlá ọmọ ìyá ìjẹ́ náà lọ́mọ wà lọ kábíyèsí gbà náà àwọn bàbá mi tó bí mi nìyẹn ẹ mọ̀ kọ́ mọ̀ Ìgbẹ́tì náà bọ́ ó tún mọ́ mi pé ẹnu oníkàn láti gbọ́kàn tí ibi ò bá tẹ̀ tí ibi ò bá wọ́ ẹ̀ta bá ń wájú ó lóra bá sí fún ni kábíyèsí
Ìgbòho Òòṣà jẹ́ ká mọ̀ yìí pé ọmọ bíbí ìlú Ìgbẹ́tì lòun. Ohun tó sì kàn wá ń bì ọkàn òun ni wọ́n sì jáde wá pé kí lọ́nà àbáyọ. Ẹ̀rí bá ṣe jáde nínú ilé àti bàbá kábíyèsí ni ọ̀nà àbáyọ ti wà. Ọlọ́run sì dùn ánú láìpẹ́. Ẹ̀tún bá sí kábíyèsí fún wọn. Ọgbọ́n ìmọ̀ òye àti àlàáfíà tí wọ́n fi ń darí ìlú yìí Ọlọ́run ní jẹ́ kó jọba. Ọlọ́run á jẹ́ ká rí wọn pẹ́pẹ́pẹ́pẹ́. Gbogbo ohun tó dàbí òkè ìṣòro wájú wa pẹ̀lú ògo Ọlọ́run lọ́sàn-án yìí pẹ̀lú àánú àṣẹ àti àyè àṣẹ tá a wà yìí àti ọlátọ́lọ̀ ń gbé fún ọmọ wa ní Ìgbòho Òòṣà. Ọlọ́run ti ní kárí ojútùú sóhun tí mẹ́lẹ̀. A wá rí ọmọ wa náà láìpẹ́ láì jìnà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà láìpẹ́ láì jìnà. Mo yóò fi ẹsẹ̀ ara rẹ̀ rí wọnú ìlú yàrá. Ṣùgbọ́n ká tó mú ohun gbogbo wá sí ìdánidúró, bóyá ká gbólóhùn ṣókí látẹnu ọmọ wa náà. Àwọn ọlọ́dẹ Ìgbòho Òòṣà o, ẹ bá dá aláàdó kúrò àti àbára àti ọmọ orí àti àbádẹ́nu bí ọ̀sẹ̀ àdúgbò ní yẹmúyẹmú nígbà rẹ̀. Ẹ mọ̀ kùkù ẹ gbọ́dọ̀ sá, ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. Bẹ́ẹ̀ bá kú lẹ́yìn tó sì gbọ́ o, àtẹ̀tẹ̀ kára bí àjẹrẹ, àlùkò lẹ́nìkẹ́, owó jẹ́, òògùn jẹ́, àlùkùrá ní bí bàbá yà. Ó ní ti ṣe, ó ní ti ṣe, àwọn ìyá ayé wà lẹ́yìn rẹ̀, àwọn ọmọdé, àwọn ọmọdé, méje lòkun méje nìre òkú alára ní kájá òkú ẹlẹ́jẹ̀ ẹ̀sì mọ́mú jẹ òkú onígbàjámọ̀ níjẹ̀ orí òkú ọgbẹ́ wá inú mọ̀lẹ́ àtúndà wá sí eré Òòṣà. Ẹ bá ṣe kábíyèsí ń bọ̀. Ẹ pẹ̀ fún wa Ọlọ́run nípa lóúnjẹ Ọlọ́run nípa lóúnjẹ Ọlọ́run nípa òkè òkè jẹ́ lápapọ̀ Ọlọ́run nípa Nàìjíríà jẹ́. Bàbá Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run tẹ̀mí ogun Ọlọ́run jẹ́ kárí wọ́pẹ́ ìlú Nàìjíríà oníbàjẹ́ lọ́wọ́ gbogbo òpínlẹ̀ yóò níbàjẹ́ àwa ọ̀dọ́ àwa lábẹ́ bàbá wa Onígbẹ̀tì Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ tó máa fẹ́ pẹ́ láyé á ní Ọlọ́run jẹ́ àrí bàbá mi pẹ́ àwọn òní àdúrà láti ṣe fúnra bàbá yìí á ní bàbá Ọlọ́run jẹ́ àrí mi pẹ́ kò sí kẹta tá a lè sọ jù bẹ́ẹ̀ lọ nínú orílẹ̀ pẹ́ yẹn àwa nílẹ̀ gbọ́dọ̀ wà lóyà torí pé Ọlọ́run ni mo fi yẹn jọba àwọn èèyàn bẹ tó pé agbára Ọlọ́run nìkan lọ́ka agbára èèyàn ká ògùn yẹn ọ̀ka kò sí nǹkan kan tọ́ka jọ Ọlọ́run lọ torí gbogbo nǹkan tá a ní láyé Ọlọ́run ló ní àti ògùn ní o àti gbá ní o àti gbogbo tá a dé mọ́ra yìí Ọlọ́run ló ní òun ní ọ̀sọ̀ pé kó rí bẹ́ẹ̀ fún wa wọ́n bí èmi sínú ìbílẹ̀ ni ẹ gbọ́ bàbá tí mo ń dákọ̀ yẹn sì ẹni mọ̀ pé wọ́n kó wọ́n bí nǹkan mi ni àwọn tó bí mi nìyẹn Christian ni mi ṣùgbọ́n èmi wọ́n bí mi sínú ẹbọ níjẹ̀bọ lẹ́nu mi ò fi bọ́ ni Òòṣà nínú pé èmi ọmọ sóògùn ìṣògùn lẹ́rẹ́ ní ìṣògùn èmi ó sóògùn wọ́n bí mi sínú ẹ̀ ní ilẹ̀ ìfilẹ̀ sọ Ọlọ́run ní fi wálẹ̀ láéláé àwa ọ̀dọ́ ní ká ṣera wa lọ́kàn kádẹ̀mọ́ fàyè gba àlejò kan gba property wa owó ìdáhùn Fúlàní ṣe tó ń gbé wa lọ́kùn gbé wa ń gbòòrò gbé wa ń gbẹ́tì gbé wa ń kìsì gbé wa káàkiri wọn lágbára ẹ̀ àwa àkàtàjọ́ mọ̀ ọdún làfàyè rẹ̀ gbà wọn àwọn bàbá kábíyèsí bàbá wọn ní tí iná ọba láwo onígbòrò láìláì tí ìbá yìí pé ẹnìkan bá jẹ́ alátọ̀nà kankan kéèyàn náà wọnú lórúkọ sọ pé àbà kò ní í sì bọ̀ àwa kan àwọn ọmọ ìlú kan náà ń bẹ lábẹ́ dẹ́yìn mọ̀tò fẹ́ kẹ́ ká wà fẹ́ kí a kù ẹ̀dí ká mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ bá lówó láwọn tí ò bá fún yín ẹ̀dí ká wọ́n wà láyé ara ẹ̀ àwọn ẹ̀rọ wà láyé ara wa tó ká wá plan pé kí àwọn àlejò mọ wọnú ìlú fún àwọn ojú wa gbé wọn mọ gbogbo wa jẹ wọn bá dúkìá wa jẹ ẹ̀dí ká stop ẹ̀ àmọye property la nínú igbó yẹn ta lè ṣe fúnra wa tí ọ̀rẹ́ kọjá pé Fúlàní ní bẹ́ẹ̀ so pẹ̀lú fọwọ́sowọ́pọ̀ Ọlọ́run àti ti bàbá Bọ́lá Ahmed Tinubu àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn kábíyèsí wa gbogbo òkùnkùn pátá gbogbo àwọn Fúlàní ẹ̀ láńdé tó ní tẹ̀ ọ̀tún àwọn Fúlàní tó máa ń gbé lálàáfíà tí wọ́n dà wá láàmú tí wọ́n ṣiṣẹ́ wọn kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ṣùgbọ́n gbogbo àwọn tó láwọn òṣìṣẹ́ dáradára mọ́ àwọn òṣòwò mọ́ bandits làwọn fẹ́ mọ́ sí láwọn ojú wa gbé wọ́n mọ́ fi wá gbowó ni
wọn ní kò kan lù bọ́n bá wọnú olè àmú wọn kò sí tó lè wọ̀ láà nínú wọn èyí tàbá rẹ̀ ti mú àtàfù ẹ̀ torí wọn àwọn tó ń mú náà tó bá mú yàwó wọn kọ báṣubáṣu wọn tún gbówó tó pa wọn lórí ilẹ̀ bàbá wa ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ mo fẹ́ kí gbogbo àwọn ọ̀dọ́ ká fọwọ́ sọ́kọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá DSS ẹ̀jẹ̀ ká fọwọ́ sọ́kọ̀ ká bá kiri nǹkan tí ò yé wa ẹ̀jẹ̀ sọ fún wọn àwọn fìjìláńtẹ́ ẹ̀ ń tíra àwọn ẹgbẹ́ bá ṣe ń ṣe pẹ̀lú wọn ó gbogbo àti mo wà lẹ́ksà mo gbọ́ àràṣí bàbá ń dá pé ọmọ mi nìgbò ọmọ mi Sunday ọmọ mi odi òkúlẹ̀ ẹ̀tì ẹ̀wí àìsàn tó bẹ́ẹ̀ ṣe báyìí àwọn ọmọ tó jẹ́ tèmi tó máa lu ìsọ fún mi wọ́n tàn bá fẹ́ lọ ṣe nǹkan kan ní káwọn ṣe nǹkan lórí ọ̀gá tàbọ̀ fún mọ́tò lẹ̀ ọmọ mi ní ẹgbẹ́ yà lọ gba mọ́tò ẹ̀ lọ gba mọ́tò ìgbà tí wọ́n ní wọ́n fẹ́ ṣe rálì ní Kotonu bàbá gba mọ́tò fún wọn ni àwọn ọmọ ẹ̀ wá bá mi lọ kírísì wọ́n ní bàbá ọba àgbẹ̀tì lọ sanwó mọ́tò àwọn nígbà tí wọ́n ní kọ́ dáwó fún wọn wọ́n nínú wọ́n ní kábíyèsí ti fáwọn olówó mọ́tò pé káwọn wà láfíà tí mo wà kírímínà kan táwọn wá ẹsẹ̀kẹsẹ̀ bàbá ti fọ̀nà àwa ẹsẹ̀ báyìí agbọ́dọ̀ mú àwọn bàdàgà tí ò fẹ́ wàhálà fáwọn tó jọba lé lórí nìyẹn bí bàbá Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ṣe fẹ́ wàhálà fáwa tó jẹ pẹ́ kò fẹ́ wàhálà fún wa o kò fẹ́ wàhálà fún wa o bàbá Tinubu yàn fẹ́ wàhálà Ọlọ́run nínú mi o gbogbo gbèsè tá à ń gbé ní mọ́nítọ̀ wa pé òun ò fẹ́ kírímínà kankan nù sáà pápá jùlọ bàbá jẹ́ àwọn tó ń jẹ òun fẹ́ wàhálà báyẹn tàbá wàrà àwọn tó bá fira wọn lè tán bá láwọn lè fèsì wọn ẹ jẹ́ ká sọ fọ́ọ̀tù wọn kó fèsì wọn ẹni ẹ̀rú bá ń bà kó súnkò mẹ́ àwọn tí wọ́n ń ṣe wàhálà ìwé ìpínṣẹ́ kírímìnà oníṣẹ́ bọ́dà ìyẹn bí tiwa ni wọ́n tẹ̀lé mú wa wọ́n bá ti mú gbóná mú kú mọ́ àwọn kan lọ kàn àwọn kéékèèké àwọn yẹn àwọn ọ́fíìsà ilé sọ wọ́n jọ wọn 17 years 16 years ọlọ́run bá àmọ́ ẹ wo DPO gbogbo ẹ̀ lélẹ́yìí kó sùn DPO gbogbo ẹ̀ nìyẹn DPO ipò ó tiẹ̀ òun ò ṣe kankan gbogbo ẹ̀ lélẹ́yìí ipò yẹn òun ti tẹ̀lé fún àyè DPO gbogbo ẹ̀ kò sùn rárá mo sọ fún CP wọn òun ò lọ sùn ó pàṣẹ ń gbọ́nú gbó lòun náà tẹ̀lé wa pẹ̀lú àwọn ará ti àwọn ará àwọn ti ẹni wíyẹ̀ àjọ wọ̀ kalẹ̀ ni sísà mi ni ẹ̀rí àkọ́mọ̀dá yẹn ọkùnrin bí ọkùnrin ni sísà mi ni mo mọ̀ ìmọ̀ kó lórí àkọ́mọ̀dá mi ni ọ̀rọ̀ yìí gan tí bá ń bẹ́ẹ̀ lé mo jẹ́rìí pé gbogbo ìta báwọn yìí ní kàmọ̀ tó bẹ̀ ní ìṣẹ́ tó máa ń sá sọ ọlọ́run dídé kí lọ bàjẹ́ gẹ́gẹ́ bí bàbá ṣe sọ ìgbésẹ̀ ti ń lọ gbogbo àwọn tó kù tá àti ìrìnnú gbó àríwọ̀n láìpẹ́ fúnra wọn lọ́wọ́ àjù wọn lẹ̀ àwọn bàbá wa ní fúnra ara àlà yóò fòpọ̀ lẹ́kàn ẹ jẹ́ ká jọmọ púpọ̀ ọlọ́run jọba àjẹ́ bó dúpẹ́. òkúta mẹ́ta àgbo ọ̀gá ń ṣe mí bẹ̀rẹ̀ ọ̀gá ni mo rọra ọ̀gá ni ìgbà tó hàn mọ̀nà kí ló wá kó ọmọ rẹ̀ sí ojú òní tì ọ́ òní ṣáájú àwọn bàbá rẹ̀ lọ. Kí atọ́mú gbogbo wá sí ìdánidúró a fẹ́ gbọ́ ọ̀rọ̀ sókè ẹ jẹ́ kí gbogbo wa farabalẹ̀ fún bàbá kábíyèsí ẹ jẹ́ àfihàn kábíyèsí fún bàbá. Bàbá wọn bá wa sọ̀rọ̀ ó tó di pé a tún tẹ̀síwájú kábíyèsí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo fi eléyìí ké olóyè Sunday Igboho dáadáa ní Ọlọ́run àdìgẹ́ ìṣàṣeyọrí èyí tí ẹ dáwọ́lé iná kò ní wá láìpẹ́ láì dènà àgbọ̀rọ̀ yẹn ayọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa kọ́wọ́ rí gbogbo ẹ̀yin agbófinró ní ọlọ́pàá ní látọ̀rí dípò Igboho dípò Ògbópẹ̀ dípò Ògbó ẹ̀wọ̀n adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ ṣe gan àkúṣẹ́ ìlú gbẹ́tì ò ní bàjẹ́ òkè òkú lápapọ̀ ní bàjẹ́ Ọ̀yọ́ sì ti ní dàrú orílẹ̀ Nàìjíríà ò ní bàjẹ́ a tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ wa President Bọ́lá Ahmed Tinubu àfilẹ̀ àfihàn kí gómìnà wa náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí ọmọ Mákindé nítorí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà lónìí ó ti di pé kí olójú kó lajú ẹ̀ sílẹ̀ kẹ́lẹ́rúdẹ̀ gidi tó wo ológun olóyè sẹ́ni láti wá sílé pé ìlú mi kò gbọ́dọ̀ bàjẹ́ ládùúgbò mi kéṣe pẹ́tì nìkan ni wọ́n lọ lọ́ba kó ń gbẹ́tì gbogbo ìsìnlá wọn lọ sákìláì ṣèkèkèrè láti wá ojútùú sí ọ̀rọ̀ ètò ààbò agbègbè wa kò sì nígbàgbọ́ pé Ọlọ́run á fún wọn ṣe. Wọ́n wá kù sí ọwọ́ ẹ̀yin ọmọ wa láti bá wọn fọwọ́sowọ́pọ̀
aṣáájú gbogbo ẹ̀yin akérèdàfọ̀ gbogbo ẹ̀yin akẹ́dẹ́ ní o àmọ̀tẹ́kùn ní o fìjìláńtì ní o ẹ bá wọn fọwọ́sowọ́pọ̀ láti lè ṣe àṣeyọrí iṣẹ́ yìí àwọn wá lóòótọ́ láti wá ṣiṣẹ́ láti wá kún wa lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin lẹ mọ̀ àti bú àti ró gbogbo agbègbè wa ẹ̀yin lẹ mọ̀ bí tí àwọn èèyàn burúkú yìí máa hàì tí mo sì nígbàgbọ́ pé ẹ ṣe bẹ́ẹ̀ láti jẹ́ kí Ọlọ́run fún alẹ́ lè ti láti yọrí náà ọmọ wa tí wọ́n gbé náà á darí bọ̀ aláyọ̀ láìpẹ́ láì jìnnà abá aláyọ̀ á tó fojú sunkún ẹ̀ á fi rà burú.